Ẹ kú ojúmọ́. Ẹ káàbọ̀ sí àfikún lórí abala èyí tí a fi síta ní ọ̀sẹ̀ tó lọ nípa òkùnkùn oníkùn kí onínú má mọ̀nú. Nínú àwọn àlàyé tí mo ṣe nínú abala náà, mo dárúkọ nípa personality test. Nínú àwọn olùtẹ́tísí wa wọ́n sì fi ọ̀rọ̀ ránṣẹ́ sí mi tí wọ́n béèrè wípé kí ni nǹkan tí a lè pe personality test ní èdè Yorùbá. Mo wá ṣàlàyé fún wọn wípé a lè pe personality test ní àyẹ̀wò ara ẹni tàbí àyẹ̀wò ìṣàwárí ara ẹni. Àwọn àyẹ̀wò ìṣàwárí ara ẹni yìí, àwọn náà ni àwọn ìbéèrè àti àwọn ìlànà tí wọ́n gbé kalẹ̀ fún ọ̀nà àti gbọ́ ara ẹni yé. Nínú àwọn ìbéèrè tí àwọn ènìyàn máa ń dáhùn nínú àwọn ìṣàwárí ara ẹni tàbí àwọn àyẹ̀wò ara ẹni, òun ni àwọn nǹkan tí ó lè dáhùn sí bíi pé ǹjẹ́ o jẹ́ ẹni tó fẹ́ràn àti máa fi àkókò rẹ̀ lẹ̀ fún àwọn ẹlòmíì? Ǹjẹ́ o jẹ́ ẹni tí ó fẹ́ràn àti máa wo àwọn àwòrán nǹkan tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́? Ǹjẹ́ o fẹ́ràn láti máa wò pé ọjọ́ iwájú yóò dára ju àtẹ̀yìnwá lọ? Àbí o jẹ́ ẹni tí ẹ̀rù ọjọ́ iwájú máa ń bà ju èrò àtẹ̀yìnwá lọ? Èyí jẹ́ díẹ̀ nínú àwọn nǹkan tí àwọn nǹkan yìí máa ń béèrè. Ṣùgbọ́n gbogbo irú àwọn ìdáhùn báyìí, àwọn ètò àyẹ̀wò ara ẹni yìí wọ́n dá lórí bí ìdá ẹyọ kan sí ọgọ́rùn-ún. So láàárín ìdá ẹyọ kan sí ọgọ́rùn-ún yẹn, nínú ẹ̀ ó ní bí wọ́n ṣe máa ń tò pé àwọn tó bá dáhùn báyìí, irú èèyàn báyìí ni wọ́n jẹ́. Àwọn tí wọ́n bá dáhùn báyìí, irú èèyàn báyìí ni wọ́n jẹ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ, nínú ìṣàwárí ara ẹni tí mo sọ lọ́sẹ̀ tó lọ ni pé àwọn nǹkan yìí wọ́n á máa yí padà. Èèyàn náà sì lè ṣe àyípadà àwọn nǹkan àti pé àwọn sábàbí ayé ńgbà míì wọ́n lè ti kí àwọn nǹkan yìí kí wọ́n yí padà. Ṣùgbọ́n àwọn nǹkan yìí ó wà nínú nǹkan tó lè ràn wá lọ́wọ́ láti gbọ́ ara wa yé. Mo lérò pé ó ti yé wa. Ó dìgbà.